irú ẹ̀ bá tiẹ̀ wáyé ó ní bí wọ́n ṣe é ṣe láyé àtijọ́ àmọ́ òyìnbó ó ti sọ wá di bá a ṣe dà ìdí nìyẹn tó fi jẹ́ pé nígbà mo kọ́kọ́ gbọ́ tí mo kọ́kọ́ rí i wò mo ní ibi èèbò bá wa dé rèé ẹ rí i pé nísìn ẹ máa wo àfàìmọ̀ kíkú ọkùnrin kó má pọ̀ jù. àfàìmọ̀ kíkú ọkùnrin má pọ̀ jù báyìí. bí báwo. àwa ọkùnrin arítẹnimọ̀ wí àfàpáǹdìràbàdà bó tiẹ̀ mọ́lẹ̀ tá a bá ń sọ á máa dùn á máa gbé kinní kan obìnrin ní irígbá ọkùnrin máa burú jọjọ o mo rí ìrírí kan tí mo fi bẹ̀rù ọkùnrin mẹ́rin ló tí àti ìrìn rárá báyìí ló sì wà bẹ́ẹ̀ àwọn bàbá wa mọ bí wọ́n ṣe ń kọ̀ǹtúrò ẹ̀ láyé ìgbà wọn mọ bí wọ́n ó wà o ọmọ àlè wà láyé àtijọ́ bẹ́ẹ̀ tí wọ́n mọ bí wọ́n ṣe ń kọ̀ǹtúrò ẹ̀ tí yóò bí èèyàn méjèèjì tí yóò bá ì tí ì kú èèyàn tí ì lè máa pèrè ẹ̀ lọ́mọ ọkọ. tí òbí èèyàn méjèèjì ò bá tí ì kú èèyàn ò tí ì lè pera rẹ̀ lọ́mọ ọkọ. èèyàn tí ì lè máa pèrè ẹ̀ lọ́mọ ọkọ. ẹ wọ́n kẹ́ni ní ìjọba yìí. èèyàn tí ì lè pèrè ẹ̀ lọ́mọ ọkọ. ọ̀dà mo rí nínú àtẹ̀jáde kan ìbejì méjì tó sì jẹ́ pé bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ní wọ́n. àti rírí tàti lọ gbọ́ kéèsì yẹn rí. ìbejì méjì ni wọ́n inú kan ṣo ni wọ́n wà bàbá ọ̀tọ̀ nígbà wọ́n ṣe DNA bàbá ọ̀tọ̀ ní Táyé bàbá ọ̀tọ̀ ní Kẹ́hìndé. ṣùgbọ́n wà wò ní báyìí o. ìdí nìyẹn nígbà tí wọ́n máa ń sọ̀rọ̀ pé obìnrin ló mọ ẹni tó ní ọmọ èmi a máa kọ̀ndẹ́mù ẹ̀ fún wọn ìpè rárá. so ṣé ní ibi ayé ń lọ lákàyè onílàkàyè ló kù ni ó máa gbélé ayé ẹni tí ó fẹ́ fúnra ẹ̀ ní sùúrù tó fẹ́ fún ẹ̀ ní fọkànbalẹ̀. Bọ̀dá Kọ́lá láti ìgbà tí wọ́n ti ọ̀rọ̀ yìí ti ṣẹ̀ lọ́kàn Bọ̀dá Kọ́lá ò ti balẹ̀ mọ́. àwọn èèyàn gan sọ pé kán dákun kán má fi Bọ̀dá Kọ́lá nìkan ilé ohun kan sílẹ̀ mọ́ tí kò Bọ̀dá Kọ́lá tó wà. èrò gan lásán ṣé ò ní gbẹ̀mí tí Bọ̀dá Kọ́lá ò bá dẹ̀ wá fi ìdí kókò. lórí ọ̀rọ̀ ti Bọ̀dá Kọ́lá àti àǹtí Tóyìn ẹ̀kọ́ ńlá ni o fún gbogbo wa o àtàgbà àtọmọdé ẹ̀kọ́ ńlá ni fún gbogbo wa. ọ̀rẹ́ mi ìwọ náà lè máa gba dọ́là kì í ṣe sogúndogójì o tí wọ́n ń pè ní ponzi scheme tàbí pyramid scheme báwo ló ṣe ṣe. lákọ̀ọ́kọ́ digistem affiliate marketing ni tí ẹ ti lè bá ní ta ọjà tí yóò sì máa yọwó. kí ọ̀rọ̀ mi lè yọ dáadáa contact Foltimi affiliate on WhatsApp at +234-818-241-5609 Facebook at Foltimi affiliate marketing Twitter at Omofolasade Anike email at omofola012@gmail.com wami at https://walink-u7e2e. ìwọ náà lè máa pa owó tó ju $1,000 lóṣù lórí ẹ̀rọ ayárabíàṣá ìgbàlódé ọwọ́ rẹ yẹn. Do you know you can make $1,000 monthly with your smartphone? ọ̀pọ̀ èèyàn ló ti lo ọ̀nà affiliate marketing yìí láti pa dọ́là wọlé fúnra wọn. affiliate marketing with Digistem. Affiliate marketing is a business merger where you connect buyers to sellers and receive information for it. pẹ̀lú àǹfààní ńlá yìí má gọ ara rẹ o. click the link under this video ló bá gbàdánilẹ́kọ̀ọ́ jẹ dọ́là lọ́yọ̀mìyọ̀mì. ẹ kú dédé àsìkò yìí bàbá olóyè ẹ jọ̀ọ́ ẹ bá wa dárúkọ yín kẹsì kí àwọn tó ń wò yìí. orúkọ mi ni olóyè Odusina Yunus Ìdòwú èmi ni amúlùúdùn ìlú Lábáìwá ní Òkè Àrẹ́gbà lábẹ́òkúta níbí. tọ́ ó dà lórí ọ̀rọ̀ tó ń jà rìnrìn lásìkò yìí ọ̀rọ̀ DNA ò ṣe DNA oríṣiríṣi la ti ń rí ikán tiẹ̀ wà tó gbàgbóró kan lórí ọ̀rọ̀ obìnrin kan tí wọ́n ń pè ní àǹtí Tóyìn wọ́n ní ọmọ mẹ́rẹ̀ẹ̀rin kì í ṣe ti ọkọ rẹ̀ nínú ilé. nígbà tí ẹ kọ́kọ́ gbọ́ròyìn yẹn kí ló wá sí yín lọ́kàn. ṣe rí nígbà tí èmi kọ́kọ́ gbọ́ tí mo rí wò mo fọ́lò ẹni tó kọ́kọ́ gbé ìròyìn yẹn jáde. ìgbà tí mo wò ó mo ní ibi ayé ń lọ rèé ibi àwọn èèbò bá wa dé rèé. pé àwọn òyìnbó ló bá wa débi. bẹ́ẹ̀ ni ibi wọ́n bá wa dé ni. báwo lọ́nà wo.
olóyìnbó kan ọ̀jọ̀gbọ́n elérò orí ni ó sọ̀rọ̀ kan nígbà ayé ìjọ. Ó ní tẹ́ bá fẹ́ pa ìran kan run, ó ní ẹ gba nǹkan mẹ́ta lọ́wọ́ wọn. Ǹjẹ́ kí ni nǹkan mẹ́ta náà? Ó ní ẹ gba ẹ̀sìn wọn, ẹ gbé ẹ̀sìn míì lé wọn lọ́wọ́. Ó ní ẹ gba àṣà wọn àti ìṣe wọn, ẹ gbé míì lé wọn lọ́wọ́. Ó ní kẹ́ tún wá gba èdè wọn, ẹ gbé míì lé wọn lọ́wọ́. Ṣé rí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí tí àwọn èèbó ti fi ọgbọ́n àrékérekè tí wọ́n ti fi gbà lọ́wọ́ wa náà ló ń farú ọ̀pọ̀lọpọ̀ nǹkan báyìí. Eléyìí tá a wá ń rí àwọn nǹkan àfojúrí tó jẹ́ pé láyé àtijọ́ àwọn bàbá wa wọ́n ṣe é ní nǹkan pamọ́. Irú ẹ̀ bá tiẹ̀ wáyé ó ní bí wọ́n ṣe é ṣe láyé àtijọ́. Àmọ́ òyìnbó ó ti sọ wá di bá a ṣe dà. Ìdí nìyẹn tó fi jẹ́ pé nígbà mo kọ́kọ́ gbọ́ tí mo kọ́kọ́ rí i wò mo ní ibi èèbó bá wa dé rèé. Ibi òyìnbó bá wa dé rèé. Kò wá sí Yorùbá wọ́n wá ń sọ wípé wọ́n ní amókun ẹrù ẹwọ́. Ó ní òkèlè ń wẹ ìwòsàlẹ̀ tó tó ṣe bí òwe àgbà. ẹ pa mi. Wọ́n ní téèyàn ó bá wo gbogbo ibi tọ́rọ̀ ti wá, wọ́n ló yẹ kéèyàn máa wo ọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ tí í ṣe pé ìgbà téèyàn ti ń fẹ́ obìnrin sọ́nà títí dìgbà kó tó di pé wọlé àti bẹ́ẹ̀ lọ. Níbi tọ́rọ̀ dé dúró yìí, kí ló yẹ kí ọkùnrin mọ̀ tọkùnrin ò mọ̀ tó sábà ń fà á tí wọ́n fi ń ṣi obìnrin fẹ́? Láyé ìsìn. Láyé ìjọ́un àná, láyé àwọn bàbá wa, ètò ìgbéyàwó ó yàtọ̀ sí bí ó ṣe wà ní ayé òde òní. Ètò ìgbéyàwó láyé àtijọ́ àwọn ìgbésẹ̀ wà, ìfojúsọ́nà tó jẹ́ pé alárinà ni yóò wo ìdílé kan sí ìdílé kejì, ibi tí àwọn ọ̀dọ́langba tí wọ́n ti fẹ́ fẹ́ra wọn, alárinà wà láyé ìgbà náà. Yàtọ̀ fún alárinà, àwọn òbí méjì wọ́n a máa fi ọmọ dọ́rẹ̀ẹ́ láàrin ara wọn tó jẹ́ pé ọmọ mi ọmọ ẹ ló máa fẹ́ ọmọ mi. Wọ́n ti rí àṣírí ara wọn, wọ́n ti mọ àléébù ara wọn, wọ́n ti mọ báwo ni àwọn ṣe jọ jẹ́ kó tó di pé wọ́n á sọ pé ọmọ láńgbájá, mo fẹ́ kó fẹ́ ọmọ láńgbájá láyé ìjọ́un àná. Àmọ́ láyé òde òní gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ti kúrò ńbẹ̀. Ìyẹn ni ó ń fà á tó fi jẹ́ pé à ń rí gbogbo irú yìí tó yẹ à ń rí yìí. Àwọn nǹkan tó yẹ kí ọkùnrin ó wò lára ọkùnrin kò ń ṣe pé bóyá ọ̀dọ́langba ló máa dédé kàn sọ pé òun ríyàwó tóun fẹ́ fẹ́ láyé ìgbà tá à ń wí yìí. Àwọn òbí ẹ̀ tọ́mọ bá ti tó lọ́kọ náà ni láyé ìgbà yẹn láńgbájá ó ti tó fẹ́yàwó. Wọ́n á wá fojú sọ́nà, wọ́n á wá aya fún un, wọ́n á wá aya rere fún un, onídìílé tó dáa wọ́n á wá fún un. Kódà bó bá tẹ̀ jẹ́ ọmọ ọ̀dọ́langba náà nígbà náà ló bá rí obìnrin tó wù, á wá sọ fáwọn òbí ẹ̀ pé mo máa rí ọmọbìnrin kan, ó máa wù mí láti fẹ́. Àwọn òbí ẹ̀ ní lágboolé ibo, agboolé ibi báyìí báyìí ni wọ́n á wá gbé èèyàn dìde. Iṣẹ́ ti di tàwọn òbí ńgbà yẹn. Òun ti rí, àwọn òbí ló wá kù, wọ́n máa bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lọ lórí ẹ̀. Kì í ṣe láyé ìsìn mọ́ tó jẹ́ pé ó bá ti rí tó kódà kó bí ẹ tó mọ̀ gan ṣé yóò ti dé gan pàápàá. Kódà nílé ìwé àwọn ọmọ míì ti ń gbé ní lọ́kọláya nílé ìwé tóbi kankan àtòbí ọkùnrin àtòbí obìnrin tí wọ́n mọ̀ nǹkan kan wọ́n ti ń gbé lọ́kọláya. Ó dà, ẹ jẹ́ kí wọ́n padà lọ síbi ọ̀rọ̀ tí ẹ fi bẹ̀rẹ̀ yẹn nínú àlàyé ọ̀rọ̀ yín wípé ibi ègbò bá wa dé rèé. Ibi ègbò bá wa dé pé wọ́n gba pé tán bá ti gba àwọn nǹkan kan nínú àṣà àti nǹkan kan bó máa ń kó bá ní. Níbi tọ́rọ̀ wá dé dúró yìí, ǹjẹ́ láyé àtijọ́ gan ṣé DNA wà ní? Torí DNA ló ń tú àṣírí báyìí o. Àwọn kan ní torí DNA tó dé ni kò dẹ̀ sí láyé àtijọ́, ṣó wà ní? Ó wà o, ó wà dáadáa tó dẹ̀ jẹ́ authentic. Authentic tó ní? Tó gidi. Bó ló ṣe rí? Tí kò ṣe é fọwọ́ padà ẹ̀ lójú. Ìdílé kádùkú láyé ìgbà tá à ń wí yìí
náà ló ní èèwọ̀ tiwọn. Ọmọ tí kì í bá aṣọ ọmọ ìdílé yẹn kò sí bó ti wù kó rí. Èèwọ̀ àrò àrò tá a bá bójú wò ó, àwọn ìdílé kan wà tó jẹ́ pé tí wọ́n wà níbi ẹsẹ̀ omi, a máa rí i pé ọmọ wọn tí wọ́n bá bí tó jẹ́ ọmọ ọkọ, wọ́n á lọ jù sínú omi á gbé padà. Tí kì í bá aṣọ ọmọ wọn, omi á gbé lọ. Tí kì í sì ṣe pé bóyá wọ́n fi ń pidán rárá. Ó rí bẹ́ẹ̀ ni, bóòtọ́ ni. Ní àwọn tí tó ń ṣe ìdílé irú bẹ́ẹ̀, àwọn ìdílé míì wà tó jẹ́ pé ọmọ yẹn tí kì í bá aṣọ ọmọ agboolé yẹn, bó ṣe ń fò ní kú ni ó máa fọ̀ lánìdé. Bórí ìfọ̀ nínú wọn máa rún, wọ́n wá tọ̀pọ̀ onífá lọ, babaláwo wọn á tọ́sẹ̀ lọ pé àìwá kí ló ń ṣẹlẹ̀, kí ló ń ṣọmọ yìí. Nífá wà tọ́ka fún wọn pé kò mẹsẹ̀ kó yọ, àfi kíkẹ́ mẹsẹ̀ ó yọ o nínú ilé yìí o. So jẹ́díláyé ìjọ́un àná, DNA ti àwọn bàbá wa ó gbóná, kò sí ẹni tí ń fọwọ́ padà ẹ̀ lójú nígbà náà, kò sì kì kọ́ pé ó kàn méfò ni rárá o. A sọjú abẹ́ǹkò ni o. Pé kì í ṣàwúrú jù. A lọ sòsé ni. Tó bá jẹ́ ìdílé oníṣàngó náà ni, ó ní bí wọ́n ṣe máa ń ṣe. Ó ní wọ́n á lọ gbé ọmọ yílẹ̀ ní iwájú ìkọlàbà. A gbọ́mọ yílẹ̀ níwájú Ṣàngó. Ọmọ tí kì í bá aṣọ ọmọ ìdílé yẹn, my brother, tí Ṣàngó tó bá dún, ọmọ náà ìjayà yẹn lásán ló máa mẹ́mí ẹ̀ lọ. Wọ́n pàtàkì ẹ̀ láyé àtijọ́ ju eléyìí tí à ń sọ ní ìsìn lọ, wípé bóyá kò sí DNA láyé àtijọ́. DNA àwọn bàbá wa ó gbóná jọjọ. Ó dà, kí wá la lè pè ní orísun ohun tó ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lónìí tí wọ́n ń gbọ́mọ ọba fọ́ṣùn? Ṣé wọ́n mọ̀ọ́mọ̀ ni? Àbáfẹ́ ní mistake ni, ṣáṣìṣe níbí? Ọ̀làjúdé. Àwa gbàgbé àṣà ìdílé wa, òun náà ni. Tẹ́ bá wò náà, tẹ́ bá wò lọ, tẹ́ bá wò bọ̀, ìyàwó tá a fi jó fẹ́, ìran náà ni ó mà wò lọ. Ṣé ìyàwó tá a fẹ́ ní club? Oríṣiríṣi nǹkan láti gbọ́, oríṣiríṣi láti ti rí. Ìkan jà ìrìn lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, tí gbogbo ẹ̀yin akọ̀ròyìn náà tẹ́ gbé. Ẹ wo àárín yẹn bó ṣe lọ. Ṣé rí pé ọ̀rọ̀ náà ó mìlú tìtì. Wọ́n lọ oríṣiríṣi mọ́ obìnrin kan lẹ́sẹ̀ ní inú ọ̀rọ̀ náà, lórí ọ̀rọ̀ ọlọ́mọdé yìí náà ni. Ọ̀rọ̀ yẹn sì ń jà rìn, kò tí ì tán náà. Bẹ́ẹ̀ni, mo ṣe rí àwọn orin kan tí wọ́n tiẹ̀ tún wú jáde, tí wọ́n ní ọmọkùnrin yẹn kọ pé olóṣó ló ń fẹ́ kíníkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìyẹn ni òwe tí mo kọ́kọ́ pa pé ìyàwó tá a fi jó fẹ́, bí ìran náà ni ó wò lọ. Kì í ṣe pé bóyá a fẹ́ sọ pé wọ́n kàn mọ̀ ṣe àbí bákan láyé ìsìn. Ohun tó bí wá láyé ìsìn, òun ni mo kọ́kọ́ sọ yẹn. Nígbò jẹ́ pé kò sí ògidì bá a ṣe fẹ́ ìyàwó mọ́. Àwọn ọmọ wọn kàn ríra wọn he náà ni láyé ìsìn. So lórí ìyẹn, tá bá dẹ̀ tún wọ́n wò, ètè obìnrin pọ̀. Ètè pọ̀ o. Ètè obìnrin pọ̀. Ṣé wàá pọ̀ jọgbọ́n ọkùnrin ni? Ẹ rí, ìfẹ́ náà ni ó máa ń bu ọkùnrin lójú. Mo máa ń tí bá lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn lọ́kọláya tuntun, èmi a máa sọ̀rọ̀ kan fún wọn. Àmì tí àgbà tí bá wá ṣàlàyé ẹ̀ náà ló máa ń ṣẹ̀ṣẹ̀ yé wọn. Màá ní ẹ má nífẹ̀ẹ́ ara yín o, ẹ fẹ́ràn ara yín ni o. Kán má nífẹ̀ẹ́ ara wọn. Wípé kí wọ́n fẹ́ràn ara wọn ni. Kí ni ìyàtọ̀ láàrin nífẹ̀ẹ́ àti fẹ́ràn? Ìyàtọ̀ wà ń bẹ. Ẹni tó bá nífẹ̀ẹ́,
tó bá ń ṣe nǹkan tí ò dáa àti sọ fún máa ń dìṣẹ́ nítorí ò fẹ́ pa á lára bẹ̀tẹ̀ ẹni tó bá fẹ́ràn nítorí pé mo fẹ́ràn ẹni o nǹkan tó ṣe yòókù díẹ̀ kí àtò ìfẹ́ kò sì ṣe é wọ̀n á fi síbì kan ju bì kan lọ ibi tó bá dẹ̀ fi sí náà ló máa ń ní problem ló máa ń ní wàhálà ibi tó bá fi sí ló máa ń ní wàhálà. ṣé tẹ́ wá sọ báyìí ẹ má bínú ṣé tẹ́ wá sọ báyìí ni pé bí wàá jọkùnrin ló nífẹ̀ẹ́ jù òun ló máa ní problem tó bá jẹ́ obìnrin náà ló bá nífẹ̀ẹ́ ọkùnrin yẹn jù òun ló máa ní problem gbogbo àléébù ọkùnrin yẹn obìnrin yẹn ò ní lè sọ nítorí kò ní fẹ́ hot ẹ̀. báwo ni ó ṣe jí ó balance. kò lè balance ìfẹ́ ò lè balance ìfẹ́ ò ṣe balance love kò lè balance láyé nǹkan tó lè balance ní likeness mo fẹ́ràn ẹ lè balance likeness bẹ́ẹ̀ tí ìfẹ́ tó bá ti nífẹ̀ẹ́ jù èèyàn máa ń lọ sóko ẹrú ni oko ẹrú nìfẹ́ máa ń mú èèyàn lọ yóò fàyàn tẹ̀tẹ̀ wọ bẹ̀. wọ́n bá oko ẹrú ni ibi tó bá fi sí yẹn ó di dẹrú ibi kejì kò sí bó ṣe fẹ́ ṣe ohun tó bá wí náà ló gbọ́ ohun tó bá sọ pé òun fẹ́ ni wàá ṣe lórí pé mo nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ tó bá fẹ́ràn lágbájá èyí tó sọ yìí ó kù díẹ̀ kí àtò ẹbí ò fẹ́ o ṣé rí ìfẹ́ yẹn gangan ló wá ń rúgbó àwọn ọ̀dọ́ òde ìwòyí lójú tí wọ́n dẹ̀ mọ̀ pé ìfẹ́ ò ṣe é wọ̀n kó balance kó dọ́gba kò yé wọn débẹ̀ so ìdí nìyẹn tó fi jẹ́ pé à ń rí ọ̀pọ̀lọpọ̀ lọ́kọ-láyà láyé ìsìn kódà ẹlòmíì gan tó bá ti korí bọ̀ tán láìpẹ́ láì jìnnà ẹ rí i pé wọ́n ti tún sá jáde nítorí ẹ̀ ní ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí wọ́n pé ojú mẹ́ta la máa fi wò àfojú ẹ̀sìn wò àfojú òfin wò a sì fojú ìjọmọnìyàn wò ojú ìtàṣìṣfín wò yìí nìsín ní ojú àti fojú ẹ̀sìn wò díẹ̀ àti fojú ìjọmọnìyàn àti fi wò díẹ̀ sẹ́mọ̀ ojú òfin ó sì wà ń bẹ̀ náà tá a sì lè fi wò gẹ́gẹ́ bí òde òní o tí kì í sì ní ayé àwọn bàbá wa o òfin táyé àwọn bàbá wa nígbà yẹn kì í ṣe òfin ìtayé ìsìn tí à ń lò yìí o rárá o òfin ìgbà yẹn ó mú ìpayà wá ìtì ìsìn lọ tó jẹ́ pé àbẹ̀rù òfin mọ́ òfin ti di a fi ń ṣe ojúsàájú láyé ìsìn aṣòfin fún àwọn kan kò mú àwọn kan tó sì jẹ́ òfin tí gbogbo bẹ̀tẹ̀ òfin àwọn bàbá wa táyé àtijọ́ yẹn kò sẹ́ni tí ò mú tó bá ṣẹ̀ sófin ọba àlù tó bá fẹ̀ sófin wọn á ní kó lọ sígbà ni á sì ṣì kò ní lágídí lóde òní bí alágbára bá ṣẹ̀ sófin ó di jẹ́jẹ́ o ó di kátẹ̀ jẹ́jẹ́ ìyẹn la fi ń rí gbogbo orú nǹkan tó ń ṣẹlẹ̀ láyé òde òní. ó dáa àwọn obìnrin wa nígboro ariwo pọ̀ lórí wọn wípé àwọn náà ní o ló ń gbọ́ ọmọ ọba fọ́sùn o kí ló máa ń jẹ́ ìpìlẹ̀ eléyìí àwọn kan ní ìpìlẹ̀ rẹ̀ ó máa ń jẹ́ látara pé wọ́n ti ṣèyí kan tó délé ọkọ àwọn kan ní kò mọ̀ mí ni bóbìnrin ó bá ṣe ìṣìnà tàbí ṣèṣekúṣe yóò ṣe o bó bá jí kódà bójú ọkọ ẹ̀ bá ní orí bí ó yá lóòótọ́ ọkọ ẹ̀ tiẹ̀ jábàálẹ̀ fún rẹ̀ gan ẹ gbọ́ kí lẹ rí sí yẹn. ó pín sí ìpele oríṣiríṣi obìnrin lè ti gẹ́gẹ́ bí a ṣe ń bá a bọ̀ ṣe rí tó bá jẹ́ pé a bá tọ̀ bó ṣe yẹ ká tọ̀ kò yẹ kí obìnrin àti ọkùnrin wọ́n ti ní àjọṣepọ̀ kankan wọ́n tó fẹ́ra wọn bẹ́ẹ̀ ni ìyẹn ní ìkejì láyé ìjọ́un àná tí a bá ṣe ìgbéyàwó alẹ́ ìjọ́ ìgbéyàwó gangan ẹ rí i pé ọkọ àtìyàwó wọn á wọnú ilé lọ wọn á mú aṣọ funfun dání ọkọ ó lọ bá ìyàwó ní àjọṣepọ̀ tó bá báyàwó ẹ̀ nílé á fi aṣọ yẹn á fi mú nǹkan ìbánilé yẹn á wá jù síta inú gbogbo èèyàn á dùn wọn á jọ wọn ayọ̀
tí kò bàbá ń lé ìtìjú ní fún ìdílé obìnrin yẹn. Ìtìjú wọn máa bá dìde kúrò ńbẹ̀. Kódà ìdílé míì lè fẹ́ kọ ọmọbìnrin yẹn lọ́mọ pé ó bojú àwọn jẹ́. Ǹjẹ́ láyé sìn tí ọmọ kan bá ìfún ọmọ primary gan-an ó dà pé wọ́n ti mọ kí ló ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ oníbàálòpọ̀ dé. Kódà wọ́n ti ń pé kí wọ́n máa kọ́ àwọn ọmọ kéékèèké gan ní ẹ̀kọ́ lórí nǹkan bẹ́ẹ̀ yẹn láti kéékèèké. Ọ̀làjú ni o. So irú ìtẹ́ wa sọ yìí ṣe rí ibi tó ti bẹ̀rẹ̀ náà ni mo kọ́kọ́ sọ yẹn. Ṣé wá rí kóbìnrin wá pé bóyá ó ti ṣe léyìí ó ti ṣe yìí ó ti ṣe tọ̀hún kó tó ní ọkọ, kò dífáì pé kó wá délé ọkọ náà tán kó tún bẹ̀rẹ̀ ṣìnà rárá. Ẹlòmíì láti ṣe lọ tó ṣe é bọ̀ ń kò bá padà délé ọkọ yẹn á wò pé ojú tó ti rókun tó ti rọ́sà kí ló tún kù tóun tún fẹ́ máa wá kiri. Àjókòó tọkọ ẹ̀. Àmọ́ àwọn míì wà tó jẹ́ pé wọn ti ẹ̀ ṣe rárá ní ìta kó tó di pé wọ́n fẹ́ ọkọ tó tẹ̀jẹ́ ọkọ yẹn kan ṣoṣo náà ni. Àmọ́ nígbà tó di pé ẹgbẹ́kẹ́gbẹ́ dé tó di pé obìnrin bẹ̀rẹ̀ sí ṣẹgbẹ́ ẹgbẹ́ kí lọkọ ó ṣe, wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé ó yẹ kí wọn náà kó ní báyìí tó bá ní àbíkọ́ fẹ́ tọ́ta wò. ó lè dúró lórí ọkọ ẹnìkan rárá, ó lè dúró lórí ọkọ ẹnìkan. So irú bẹ́yẹn náà nìsín ẹni tí ò ṣe irú ẹ̀rí á bẹ̀rẹ̀ á bú lọ́wọ́. Tó bá bú lọ́wọ́ á fẹ́ máa pé kó ń bo àṣírí yẹn níbẹ̀ yẹn, àṣírí tí ò sì ṣe é bò ní. Àṣírí tí ò ṣe é bò. Kò ṣe é bò. O lè kì í jàgbà kó má ṣe lójú fìrí. Kò sí bí ìyàwó bó ṣe fẹ́ máa ṣe ṣìnà tí ọkọ ilé ẹ̀ tí ò ní fura tí kì í bá ṣe pé ìfẹ́ ti bò lójú o gẹ́gẹ́ bí tí mo sọ ṣáájú o. Tàbí tí ò bá ti jẹ̀fọ́. Tí ó bá ìfẹ́ náà ni ìfẹ́ náà ni. So tí èèyàn bá fi ara balẹ̀ dáadáa á rí ìṣesí obìnrin tó bá ti ń nàṣẹ àgẹ̀rẹ̀ síta nínú ilé ó máa yàtọ̀. Ó máa yàtọ̀. Tí kì í bá dírẹ́sì dáadáa tẹ́lẹ̀ á di pé ó ń bẹ̀rẹ̀ sí bó bá ti rí tó ẹni tí kì í tọ́ péǹtì tẹ́lẹ̀ tó bẹ̀rẹ̀ sí tọ́ péǹtì. Ìdíwé tó fi ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó ti yàtọ̀ sí bó ṣe tún bẹ́ẹ̀ sọ̀rọ̀. Bàbá Láńgbájá ìjọ lọ jókòó yín jàre mi tí ò tí ṣó ń jẹ mi ẹ wò ó mi ò ráyè ẹ̀yin náà kóbìnrin ọkùnrin yẹn ti máa fura. Àwọn òde ìwòyí wọn wà ní ìfura o wọn ní ìfura. Ó rẹ̀ let me help my wife. Part of love náà ni. So ibẹ̀ yẹn iná ni ọkùnrin ò ti ní mọ̀ pé iná ti ń wọ abẹ́ aṣọ ọ̀hún o. Títí tí sòbíà tí ó wà di nǹkan tí ò ní ké sí onígànbí mọ́. Abẹ́rí nǹkan bẹ́ẹ̀. So nídìí èyí obìnrin ṣe ṣìnà ó ń gbọ́mọ ọba fọ́ṣun àbí nǹkan yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló jẹ́ pé ẹ jẹ́ ká tún padà sórí ọkùnrin náà. A ṣì ń lọ síbẹ̀. Ká sì máa ṣe ojú táwọn obìnrin náà. Nítorí tí ọkùnrin gan-an tá a bá kẹnu bọ̀ so ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló jẹ́ pé mo fẹ́ ṣe ju bí mo ṣe mọ́ lọ ó ń wé wọn wọnú irú nǹkan báyìí. So my ex tí wọ́n máa ń sọ yẹn láyé àtijọ́ my ex yẹn kò kọ́ mọ̀ but láyé ìsìn my ex yẹn gan ó ti pọ̀. So kò sì sí ojú tó ti mọ́ni rí kò ní sọ pé òun mọ́ni mọ́. Àwọn ọkùnrin ní ète lọ́wọ́ a ní ọgbọ́n lọ́wọ́ a lè tẹ ẹ̀bẹ̀ta lọ́gbọ́n. Ọlọ́gbọ́n tá a lè fi mú obìnrin dáadáa ṣèbí ẹ̀ṣẹ̀ bá wà ní àmọ́ bá a ṣe ti ṣe tó jẹ́ pé àwa ex wa yẹn á padà tún di nǹkan tá a ti tún máa bára wa ní nǹkan lọ. Ẹ wo irú ọ̀rọ̀ ìta ní à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ wo bọ̀dà Ṣẹ́gun yẹn
àti àǹtí Tóyìn wọ́n ti jọ wà kó tó di pé bọ̀dá Kọ́lá fẹ́ àǹtí Tóyìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àbúrò àǹtí Tóyìn sọ nínú fọ́nrán yìí tá a gbọ́ yẹn. Ó sọ ọ́ débi wípé ṣe bí ńgbà tí ọmọ yìí àkọ́bí wọn ọmọ ọdún mẹ́rìndínlógún yẹn tó wà ní ọmọ oṣù mẹ́ta ṣe bóun tí òun àǹtí Tóyìn àti bọ̀dá Kọ́lá bá ti ní misunderstanding ṣe bóun lòun máa ń pọn ọmọ àǹtí Tóyìn táwọn ń lọ sọ́dọ̀ bọ̀dá Ṣẹ́gun. Oníṣòwò rántí níbi báyìí ó tún dárúkọ ọbẹ̀ ó tún dárúkọ àdúgbò yẹn lóṣogbo. àǹtí Tóyìn ò mà rí nǹkan sọ àǹtí Tóyìn ò mà lè fèsì sí so x títí àǹtí Tóyìn tó ṣe ìgbéyàwó alárinrin ni o nítorí èmi mo rí fọ́tò wọn ìgbéyàwó alárinrin ìgbéyàwó olórùka mo rò pé wọ́n ṣe gẹ́gẹ́ bí mo ṣe rí wọn yẹn. Now bọ̀dá Ṣẹ́gun má ṣe ń ṣojúṣe kátẹ̀ pé wọ́n jà ní àsìkò ìgbà tí àǹtí Tóyìn rí bọ̀dá Kọ́lá wọ́n parí ìjà wọn wọ́n ṣe tún bẹ̀rẹ̀ ẹ wo bí ọ̀rọ̀ dé báyìí. So lórí pé bóyá kí ló ń fà á tí obìnrin tí wọ́n fi ń ṣerú nǹkan báyìí pé ó common ní àkókò yìí ara x tó fi jẹ́ kó di tọrọ èépè ní òun náà ni. Ó dà ṣé ń tẹ́ wá ń sọ báyìí ni wípé béèyàn bọ́dọ̀ kan bá fẹ́ yan ìyàwó báyìí tó bá béèrè lọ́wọ́ ìyàwó tó fẹ́ fẹ́ nípa ìrìn àjò rẹ̀ ìṣáájú ṣé tó bá ti ń di pé àwọn x ti pọ̀ ṣé kó mọ̀ fẹlẹ̀ ń sọ ni àbí kó tọrùn bọ́ bẹ́ẹ̀. Ṣe rí wọ́n ní adìyẹ àbí ewé ìwòyí náà ló mọ adìyẹ ìwòyí mú o. Tó bá ti ń di pé ss ń pọ̀ mi sọ pé wọn lè fẹ́ra wọn rárá o mo ti sọ ṣẹwájú náà obìnrin mi lè ti ná gbàrà kó ti ná gbòòrò ó wá fàdàgbà ẹ̀rọ sí ibì kan. Mo ti rí ẹni tó jẹ́ pé onínàbì tó wà ní ilé ìtura náà ló fẹ́ tí wọ́n dẹ̀ ń gbádùn ara wọn dọ̀là. Ṣé ẹ mọ̀ wò pé bí àfẹ́rù bá wọn náà lójú ṣá? Dọ̀là wọ́n ń gbádùn ara wọn dọ̀là. Ẹ mọ̀ pé bọ̀dà Kọ́lá àti nǹkan tí mo mọ̀ ní o mo dẹ̀ rí ni. Bọ̀dà Kọ́lá àti Tóyìn nígbà kan àwọn èèyàn náà mọ̀ ní wọ́n gbádùn ara wọn o láti bí over 16 years ago. Bẹ́ẹ̀ni. Àbí á ní wọn gbádùn ara wọn nínú ilé ìjọsìn dẹ̀tún ni ọjọ́ ń ṣiṣẹ́ Ọlọ́run. Ẹ rántí pé bọ̀dà Kọ́lá sọ pé gbogbo ìgbà tí àwọn bá ti ń ní èdè àìyedè pé lórí ọ̀rọ̀ ọkùnrin bọ̀dà Kọ́lá sọ bọ̀dà Kọ́lá ti mọ̀ láti lẹ̀ bẹ́ẹ̀ tí ẹwà àǹtí Tóyìn òun náà ló ṣe bọ̀dà Kọ́lá débi ó ṣe dé yìí ẹwà àǹtí Tóyìn ló ṣe bọ̀dà Kọ́lá débi ó ṣe dé. Bọ̀dà Kọ́lá kò fẹ́ lùsì àǹtí Tóyìn orí ìfẹ́ yìí àtẹ̀wà tó rí lára ẹ̀. Mo rí kọ́mẹ̀ntì ẹnìkan tó sọ pé kò yẹ kí bọ̀dà Kọ́lá fẹ́ àǹtí Tóyìn wípé wọn má ṣe ara wọn ẹnìkan sọ. Mo tún rẹ́lòmíì tó sọ̀rọ̀ kan o tó sọ pé àǹtí Tóyìn pé wọ́n gbóná girigiri nínú iṣẹ́ Olúwa nílé ìjọsìn ṣáàwò pé yẹn náà ó lè wà láǹtí bọ̀dà Kọ́lá lè mọ̀ pé. Bọ̀dà Kọ́lá náà sọ lógún ẹ̀ ó ní àwọn jọ wà nínú ẹgbẹ́ akọrin ni bọ̀dà Kọ́lá tó wá sọ̀kan ojú àǹtí Tóyìn náà ló ti sọ tó ní wọ́n lé àǹtí Tóyìn kúrò nínú ẹgbẹ́ akọrin nítorí aṣọ géètì kan tó bá wọn bẹ́ẹ̀ àǹtí Tóyìn dìfẹ́ǹdì àárín yẹn pé rárá pé ẹbí àwọn ni ẹni yẹn so bẹ́ẹ̀ bọ̀dà àǹtí Tóyìn sọ̀rọ̀ kan pé ó ní àṣírí kan tó wà ní àárín òun àti bọ̀dà Kọ́lá. Olóòtú ètò yẹn àbí atọ́kùn ètò yẹn ó dẹ̀ sọ pé kí àǹtí Tóyìn sọ bọ̀dà Kọ́lá ní àfi tó àǹtí Tóyìn bá fẹ́ hun irọ́ kan mọ́ òun o lójú gbangba wálíà àǹtí Tóyìn ò mà lè sọ̀rọ̀ létà làǹtí Tóyìn ṣẹ̀ṣẹ̀ wà ń lọ bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n ti kúrò lójú ẹ̀yìn lórí ètò náà sọ pé bọ̀dà Kọ́lá ò lè ṣe àìlèṣe bọ̀dà Kọ́lá ni wọn lè sọ lórí ètò kí gbogbo èèyàn gbọ́
lójú bọ̀dà Kọ́lá lójú fún bọ̀dà rẹ̀ Kọ́lá kí bọ̀dà Kọ́lá dìfẹ́ǹdì àárín yẹn bóyá lóòótọ́ bóyá lóòótọ́ ni ṣe àbí bẹ́ẹ̀ kọ́ ìyẹn ló jẹ́ káwọn kan máa sọ pé kí bọ̀dà Kọ́lá náà lọ yẹra ẹ̀ wò nítorí nígbà tá a gbọ́ pé odidi ọmọ mẹ́rin ní kì í ṣe ti bọ̀dà Kọ́lá ṣé wọn kì í bára wọn lájọṣepọ̀ ni ó tẹ̀ yẹ kí kan tiẹ̀ bọ́ sí i ìyẹn jẹ́ kí àwọn èèyàn tó wò pé ṣé òótọ́ díẹ̀ ṣé kò sí inú ọ̀rọ̀ àǹtí Tóyìn báyìí lórí ọ̀rọ̀ bọ̀dà Kọ́lá pé ṣé bọ̀dà Kọ́lá lè ṣe lóòótọ́ àbí kò lè ṣe àmọ́ ṣá ibi tẹ́mi náà ka sí jù ní pé kí ló dé táǹtì Tóyìn tí ò sọ ní gbangba wálé à nítorí òun sọ pé òun ò fẹ́ táṣìírí yẹn ọkọ ẹ̀ dẹ̀ tú àṣírí tó tó báyìí ní gbangba wálé à èmi ronú sí àárín yẹn pé ṣé lóòótọ́ ni ṣá kó má jẹ́ pé àǹtí Tóyìn gẹ́gẹ́ bí bọ̀dà Kọ́lá ṣe wí wọ́n ń wá àwáwí. ọ̀dà àlàyé bí tẹ́ ẹ bá dé yẹn ni yóò jẹ́ kí n tún mú béèrè kan sá àwọn kan ní ẹlòmíì wà lóòótọ́ tó lè ṣe ṣùgbọ́n ìṣẹ́jú kan 1 minute ni òṣìṣẹ́ bó ṣe wù kó rí ẹni tó ti náà gbàrà náà gbòòrò tẹ́lẹ̀ tó bá gbé wọn wò síra á kọ̀ǹpíà pé àgbà ní lágbájá o irú yẹn ń kọ́ ṣé ẹ̀rù kò máa ń fà á. ṣe rí Ọlọ́run ò dá wa dọ́gba ó dẹ̀ hàn nínú àwọn ẹ̀sìn tí ó wà ṣe rí ṣé ká sọ̀rọ̀ dáadáa ẹ sọ dáadáa tó bá jẹ́ ká sọ̀rọ̀ dáadáa màá sọ now ṣe rí kì í ṣe pé bóyá à ń ṣe ẹlẹ́sìn mẹ̀sìn àbí bákan o èmi tí mo wà lórí ìjókòó yìí mi ń ṣe ẹrú ẹ̀sìn kan so èèyàn lè máa wò mí pé àfáà ni àbí bákan máa ń fẹ́ yọ nǹkan tó bá tọ́ ká yọ nínú gbogbo ẹ̀ tí kò bá dáa níbì kan màá sọ tó bá ní kùdíẹ̀ kí àtò níbì kan màá sọ náà ṣe rí Ọlọ́run ò dá ọkùnrin fún obìnrin kan o. Ọlọ́run ò dá ọkùnrin fún obìnrin kan. Bẹ́ẹ̀ mélòó wá ni Ọlọ́run dá fún ọkùnrin? ṣe rí bọ́lọ́run ṣe dá wa kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ẹ̀wọ̀n àwò ẹ̀ níyàwó ńlé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ rí obìnrin kan níta tó ń kọjá lọ tó bá jẹ́ kínní ìdí ẹ̀yìn yẹn ló ṣe kínní ẹ wò lẹ́ẹ̀mejì o kẹ́ tó gbójú kú o kẹ́ sì tó gbọ́kàn kúrò tó bá jẹ́ ti iwájú náà ni ẹ wò bójẹ́ ẹ̀kan kẹ́ tó gbójú kú kẹ́ tó mọ́kàn kúrò ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní ọkàn kì í ṣe é mú kúrò nínú ẹ̀ ọkàn kì í ṣe é mú kúrò nínú ẹ̀ bẹ́ẹ̀ ni then lórí ọ̀rọ̀ ìbálòpọ̀ Ọlọ́run ò dá wa dọ́gba àwọn kan wà nínú ọkùnrin tó sì pọ̀ jù ní pé tó bá ṣe eléyìí nísìn tó bá rí ojú mi ó tún ṣe lọ ni o wọ́n wá kọ́ lọ́n sóní wọ́n wá kọ́ lọ́n ẹlòmíì tẹ́ bá to obìnrin ojú ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ pé ogún tẹ́ tó èyí tí kò ní rẹ̀ o a ṣe yíká ẹlòmíì wà tó bá ń bọ́ obìnrin sọ̀rọ̀ lórí ẹ̀rọ kìíní lásán kí nǹkan ọmọkùnrin ẹ̀ á máa dìde ẹlòmíì sì wà kò rí rò so ìdí nìyẹn tó fi jẹ́ pé ká máa sọ pé ọkùnrin kan ṣo ìyàwó kan ṣo ó ń fa ọ̀pọ̀lọpọ̀ irú nǹkan báyìí bẹ́ẹ̀ náà sì ni àwọn obìnrin kan wà ó ti rí obìnrin tó sọ pé tóun ò bá bá ọkùnrin ní àjọṣepọ̀ ọjọ́ kan wípé ara wọn kì í balẹ̀ ṣe mọ̀ pé Ọlọ́run ló dá bẹ́ẹ̀ o kò ní ṣe pé ó bára ẹ̀ jẹ́ o. ẹrù bẹ́ẹ̀ tó dáwọn kan sọ pé ẹni tí mo ti ń sọ yìí ọkọ ẹ̀ náà ló gba ìbálẹ̀ ẹ̀ ọkọ kò wá. ọkọ ẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀. ṣe bí iye ọ̀rọ̀ tí mò ń bá wọn parí ọkọ kò wá fẹ́ràn nǹkan yìí tó bẹ́ẹ̀ ìdí nìyẹn tí wọ́n fi kó ẹjọ́ wá ìyàwó máa ń da ọkọ láàmú ọmọ ilé ọkọ kiri inú yàrá ìgbà tí ìyàwó wa ń sọ pé
òun ṣe kó máa lọ ṣe nǹkan tí ò dáa níta ni ọkọ ní ìtòhun ẹ̀ kó o ṣe ìyàwó fi wá fẹjọ́ sùn wọn á pẹ̀kọ́ sákèsí pé wá ń bí o tí ó fẹ́ ìwọ fúnra ẹ̀ ló wá ní kó máa ìpè tó bá gùn ni kó ṣe rárá o ìtọ́lọ́hún kó sí ẹni gbálẹ̀ léyìí o àfi kó máa kó nọ́mọ́ o àfi kó falẹ̀ mọ́ wàá tírèèni ara ẹ sí i ni bó wá tẹ̀ jẹ́ pé bóyá bíi 4 lọ́sẹ̀ ìyàwó náà a gbà nímọ̀ràn kóun náà adapt kó tírèèni ara ẹ sí nǹkan yẹn ó lára àwọn kì í gbà á ni wípé láti gbà tí ó ti bóun ní nǹkan papọ̀ lọ́jọ́ kìíní báyìí ló jẹ́ pé nǹkan yẹn máa ń mú òun ṣe ní gbogbo ìgbà ni irú yẹn ń kọ́ so bẹ́ẹ̀ náà ni àwọn ọkùnrin kan wà tó jẹ́ pé wọn ò lè ṣe kí wọ́n má bàa mo ti lọ́rẹ̀ẹ́ kan rí nígbà tí mo wà nínú iṣẹ́ agbófinró tó ní bóun ò bá ṣe ní èdè ọ̀la kóun á sick olóhùn á sick so irú wọn yẹn tó bá níyàwó bíi 4 ńlé tí a mọ̀ pé wọ́n á sáàfù ẹ̀ tí kò ní sí wàhálà fún wọn so ìdí nìyẹn tó fi jẹ́ pé àyè wà àti pé tá a bá ní pé a fẹ́ fẹ́ra wa náà tí a mọ̀ pé ó ṣòro wọ̀n nǹkan yẹn ṣòro wọ̀n báwo ni láńgbájá ṣe nífẹ̀ẹ́ ìbálòpọ̀ sí ó ṣòro wọ̀n òun làwọn kan ṣe wá kó tó di pé ọkọ àtìyàwó wọ́n fẹ́ra wọn òfin Ọlọ́run ò sì sọ pé ká ní nǹkan yìí papọ̀ kó tó di pé a fẹ́ra wa. ẹ ṣeun ní ìgbà tójú wa ńlá yìí àwa oríṣiríṣi àwọn tí wọ́n sọ pé àwọn jẹ́ bí ọ̀jọ̀gbọ́n nínú ọ̀rọ̀ ìbálòpọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí jáde lára wọn sọ wípé n tó dáa ni pé kí wọ́n tọ́ra wọn wò kó tó di pé kí wọ́n lè wò pé ṣé capacity mi só gbé ságbára mi gbé o àbí ò gbé bágbára ò bá gbé èèyàn tètè yẹ bágbára bá gbé èèyàn mọ̀ pé ó dàbí tó lọ fúnra wọn kí lẹ rí tìyẹn. ẹ jẹ́ ká wá lọ lórí ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn ìgbàgbọ́ ti kìrìsìtẹ́nì àti ẹ̀sìn ti ìṣẹ̀ǹṣe ṣé àwọn pé kò sí kankan nínú mẹ́tẹ̀ẹ̀ta tó fara mọ́ ṣá mọ́ ìtì àwọn ọ̀jọ̀gbọ́n tí ẹni wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé jáde kò sí kankan nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó fara mọ́ nínú mùsùlùmí ẹ gbọ́dọ̀ ìfún nǹkan fọwọ́ kan ara yín tí ìyá àti bàbá tí wọn bá yìí tí ìfàyín lera yín lọ́wọ́ nínú kìrìsìtẹ́nì náà ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé àwọn olórí ìjọ wọn lọ ṣe ìgbéyàwó nítorí pé wọ́n gbọ́ pé ìyàwó ó ti bọ́lẹ̀ bẹ́ẹ̀ náà sì ni nínú ti ìṣẹ̀ǹṣe wa náà òun náà láti kọ́kọ́ sọ ṣáájú yẹn wípé lálẹ́ ìjọ ìgbéyàwó ọkọ á mú àǹkáṣífù funfun láti lè fi nǹkan ìbàlẹ̀ ìyàwó ẹ̀ láti fi hàn ẹ wá wo ibi tá à ń lọ lórí ọ̀rọ̀ ìtí ẹ sọ yẹn ń sìn ṣe mọ̀ pé ká wá lọ lórí tí o ní ká fẹ́ yàwó 2 ká fẹ́ 3 ká fẹ́ 4 ìṣẹ̀ǹṣe kò límìtì ìyàwó kan fún yàn bẹ́ẹ̀ni mùsùlùmí wọ́n fọ́lù ẹ̀ bẹ́ẹ̀ni nínú ti kìrìsìtẹ́nì nìkan ló yàtọ̀ a sì ń rí tí àwọn kan sọ wípé kò rí bẹ́ẹ̀ o nítorí a rí àwọn kìrìsìtẹ́nì tí wọ́n ń fẹ́yàwó ju ẹyọ kan lọ àwọn kan wà tí wọ́n fẹ́yàwó àwọn kan tiẹ̀ máa ń nàka sáwọn èèyàn kan nínú bíbélì ní pé tí wọ́n fẹ́yàwó púpọ̀ bíi Solomoni kò rí bẹ́ẹ̀ bíi Dáfídì nǹkan kan ní pé níbo ni káwọn yẹn fojú sí níbo ni káwọn yẹn wà níjọba Ọlọ́run so tá a bá fojú wò dáadáa ní question ìbéèrè tẹ wá béèrè yẹn Ọlọ́run ti fi ààyè ẹ lẹ́yìn pé tó bá fẹ́ ẹni tí ó fẹ́ràn tó kúndùn kí ó máa ṣe kinní yìí ó ti wà nínú ìyàwó tó fẹ́ tó bá fẹ́ ìdí òkúndùn ẹ̀ ó ti wà nínú ìyàwó tó fẹ́ ó ti wà ń bẹ̀ so nǹkan yẹn ti kó gbogbo ẹ̀ ó ti kó papọ̀ a kàn sọ pé láyé àtijọ́ pé àwọn bàbá wa wọ́n ń fi àwọn obìnrin yẹn ń pé wọ́n fi ń ṣiṣẹ́ ni ń pé wọ́n fi wọ́n ṣiṣẹ́ ni ó ti wà nínú ọ̀rọ̀ tí òfin yẹn ó ti wà nínú ẹ̀ ó ti wà nínú ẹ̀ so lórí ìyẹn ọ̀làjú tó dé náà ni ó sọ wá di pé ká kọ́kọ́ yẹ̀ ẹ́ wò náà pé ó bá bára mu àbí ò bára mu ó dá nísìn ọkọ ọmọbìnrin yẹn kó tó di pé bóyá ó dé ọ̀dọ̀ ọkọ ẹ̀
wọ́n ti jọ yẹra wọn wò, ọkọ wá rí i pé ọmọbìnrin yìí ó fẹ́ràn nǹkan yìí o. Ìfẹ́ wọn sì ti wà láàrin, ó ti gbogbo, bóyá ìfẹ́ ti gojú ìyàwó àbí ojú ọkọ níyàwó ti gojú, ní ìfẹ́ ti gojú. Báwo ló ṣe fẹ́ sọ pé òun ò ṣe mọ́, kó wá lóun ò ṣe mọ́? Ṣe rí i pé láti bẹ̀ yẹn lọ wàhálà lè ṣẹlẹ̀, kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ láti bẹ̀ lọ. Ibẹ̀ ni màá fi wá padà sórí ọ̀rọ̀ DNA or no DNA test tá à ń sọ. Ẹ rí i pé nísìn ẹ máa wo àfàìmọ̀ kíkú ọkùnrin kó má pọ̀ jù. Àfàìmọ̀ kíkú ọkùnrin má kó má pọ̀ pọ̀ jù báyìí. bí báwo? Ọ̀rọ̀ ńlá rèé o. Ọ̀rọ̀ ńlá ni o. Bẹ́ẹ̀ ni. Nígbà tí mo jókòó tí mo ronú lọ, mo wò ó títí pé DNA á tàṣírí obìnrin wípé ọmọ yìí kì í ṣe ọmọ ọkùnrin yìí. Tọkùnrin yìí bá sì ṣì wà láyé, náà ni àṣírí yìí lè tú. Àwọn obìnrin kan dájú débi wípé kànràn kí àṣírí yẹn tú, á bẹ̀rẹ̀ sí lọ wọ́n á yanjú ẹ̀. á bẹ̀rẹ̀ sí lọ ìgò fún sínú àmàlà fún jẹ o. Kò ní pa ní kíákíá ní gbòógì bẹ́ẹ̀ o, á bẹ̀rẹ̀ sí pa díẹ̀díẹ̀. Á bẹ̀rẹ̀ sí lọ táìs, á máa rò mọ́ ẹ̀bà fún àbí àmàlà, á máa jẹ. Mo bá máa lo bí ọdún kan àbí aláwẹ̀ akẹ́rù. Ikú ọkùnrin tí a bá ṣọ́ra pẹ̀lú ọ̀rọ̀ DNA test Ibi yìí tó ń lọ yìí. á pọ̀. Á pọ̀. Ikú ọkùnrin. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ àbá ṣọ́ra fún ọ̀rọ̀ DNA yìí á pọ̀. Ìtìjú tí ọ̀rọ̀ ìkóbá àǹtí Tóyìn. Tó bá jẹ́ pé àǹtí Tóyìn tí kì bá ṣe pé ó ti kó lọ lé ẹ̀ ni, ṣé mọ̀ pé tó sì ti ní ìfura pé ọ̀rọ̀ yìí mà lè dà bó ṣe dà yìí, ẹ mọ̀ pé ó lè ti yanjú Bọ̀dà Kọ́lá. Irú ẹ̀dẹ̀ wàá pọ̀ rẹpẹtẹ o. Torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì báyìí mo ti ráwọn kan tó sọ pé mo nínú àwọn comment section gan mo ti ráwọn míì tó sọ pé òun máa lọ ṣe test. Mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé? Àwọn DNA ó ti ẹ̀ ta. Mẹ́rin ló tí àti ìrìn rárá báyìí ló sì wà. Bẹ̀tẹ̀ àwọn bàbá wa mọ bí wọ́n ṣe ń kọ̀ǹtúrò ẹ̀ láyé ìgbà. Wọ́n mọ bí wọ́n, ó wà o, ọmọ àlè wà láyé àtijọ́, bẹ̀tẹ̀ wọ́n mọ bí wọ́n ṣe ń kọ̀ǹtúrò ẹ̀. Tí ò fi pọ̀. Bẹ́ẹ̀ni, ìfù nǹkan tó bá wà, àwọn kan wà tó jẹ́ pé wọ́n dẹ̀ máa kíìpù ẹ̀ tẹ́ẹ̀dẹ̀ ní tí ẹ̀ ní gbọ̀n kan. Bàbá kan ó forúkọ bò láṣẹ, mo use mọ́ bàbá yẹn dáadáa, ó máa ń yíwọ́ ọ̀dà. Ó wá di ìjọ kan bàbá yẹn, mo wá ń lọ síbẹ̀ dáadáa, bàbá yẹn wá ń sọ fún mi pé ó ní wo ọmọ òun tó ń wò yìí, ó ní ṣé mo rí pé òun ló wúlò fún òun jù. Mo ní bẹ́ẹ̀ ni bàbá, ó ní èso ọmọ òun o. Mo dẹ̀ wojú ọmọ yẹn, ó jọ bàbá. Ṣé àwọn pẹ́ ti sọ̀rọ̀ yẹn ṣáájú? Ó jọ bàbá. Wọ́n á pẹ́ bàbá, ọ̀rọ̀ tẹ́ sọ yìí ó jẹ́ ìyàlẹ́nu fún mi. Ó ní bẹ́ẹ̀ ni. Ìwọ̀ kan ilé pẹ̀tẹ́sì ni bàbá yẹn wà, orí pẹ̀tẹ́sì la wà ń jọ. Ó wá nawọ́ sọ̀kan báyìí, ó ní kí n wọlé tí mo wò lọ́ọ̀kan yẹn, ilé bàbá rẹ̀. Ó ló bá ìyàwó àwọn ṣe àṣeṣemáṣe. Náà ni ìyàwó àwọn fi lóyún yẹn. Ó ní àmọ́ṣá òun ló ṣọ́ọ̀tì. Òun ló ṣọ́ọ̀tì. Olóhùn ló lérè ní ọmọ yẹn fún òun. Chai, ẹ wo bí tán mú lọ. Olóhùn ló ṣọ́ọ̀tì, ó lérè lọmọ yẹn fún òun. Oníṣòwò ọmọ òun ló wúlò fóun, tó jẹ́ tó ń bá fẹ́ gbégbá. Bàbá yẹn tẹ́gbọ́n lè dirú dìgbà lọ́jọ́ wájú. Kí bàbá yẹn tó kú, bàbá yẹn lò bí 103. Wọ́n ti kú lẹ́nu ọjọ́ mẹ́ta, but 103 ni wọ́n lò. Ọmọ tí à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, òun ni ó jẹ́ bí oní àròlé ibẹ̀ yẹn tó mójútó nǹkan tí bàbá yẹn ń ṣe. Chai. Bàbá ní ayé àtijọ́ irú ẹ̀ wà rẹpẹtẹ. Irú ẹ̀ wà rẹpẹtẹ. Tí wọ́n bá yọ tí orò ìdílé kúrò ńbẹ̀. Tí wọ́n á dáṣọ rora wọn. Wọ́n á ní ó ṣe dà yìí.
wọ́n fọwọ́ bò ibi tẹ wá ń bọ̀rọ̀ lọ yìí ibi tẹ mọ́rọ̀ dé yìí torí tá a bá wò ó kò sí nǹkan náà láyé yìí tó máa dáa tí ò ní láburú tiẹ̀ kò sí nǹkan tó máa ní láburú tiẹ̀ tí ò ní níbi tó tún dáa sí o. bẹ́ẹ̀. ṣé àmọ̀ràn tẹ wá ń gba àwọn ọkùnrin báyìí ni wípé ìgbà míì kí wọ́n máa gbójú ń bẹ̀? tí òbí èèyàn méjèèjì tí ò báyìí tí ì kú èèyàn tí ì lè máa pèrè ẹ̀ lọ́mọ ọkọ. tí òbí èèyàn méjèèjì ò bá tí ì kú èèyàn ò tí ì lè pera rẹ̀ lọ́mọ ọkọ. èèyàn tí ì lè máa pèrè ẹ̀ lọ́mọ ọkọ. ẹ wọ́n kẹ́ni ní ìjọba yìí. èèyàn tí ì lè pèrè ẹ̀ lọ́mọ ọkọ. ọ̀dà mo rí nínú àtẹ̀jáde kan ìbejì méjì tó sì jẹ́ pé bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ní wọ́n. àti rírí tàti lọ gbọ́ kéèsì yẹn rí. ìbejì méjì ni wọ́n, inú kan ṣo ni wọ́n wà. bàbá ọ̀tọ̀ nígbà wọ́n ṣe DNA bàbá ọ̀tọ̀ ní Táyé bàbá ọ̀tọ̀ ní Kẹ́hìndé. ṣùgbọ́n wà wò ní báyìí o. ìdí nìyẹn nígbà tí wọ́n máa ń sọ̀rọ̀ pé obìnrin ló mọ ẹni tó ní ọmọ èmi a máa kọ̀ndẹ́mù ẹ̀ fún wọn. ìpè rárá ọkọ ẹ bá ẹ ní àjọṣepọ̀ mọ́jú nígbà òdi ọ̀sán ìní àlè bá ẹ ní àjọṣepọ̀ kíní yìí tó ń dọmọ yìí ó sì máa lo 72 hours kó tó kú 72 hours ò tí ì pé ẹlòmíín ṣe nǹkan yìí tèmi wọ́n máa yípo ẹyin yẹn ẹyọkan nínú wọn ní oko ẹyọkan ṣo ní oko orí bọ ibẹ̀ yóò torí bẹ yín. àwọn àmọ́ báwo ni obìnrin ṣe fẹ́ mọ̀ pé ti láǹgbájá ni báwo ló ṣe fẹ́ mọ̀. àgbà ò ní tán lórílẹ̀. ẹ wá ní obìnrin ló mọ ẹni tó ń lọ́mọ obìnrin ló mọ ẹni tó lọ́mọ tí wọ́n bá ń sọ màá ní ẹ̀pátì 72 hours yẹn gan sef ìmí strong débi pé ó lè lè jù bẹ́ẹ̀ lọ wọ́n kàn gbò approximately pé 72 hours ni nǹkan ọmọkùnrin ló máa lò kó tó di pé ó kú nínú ibi tó ti ń yípo ẹyin yẹn tí wọ́n ti ń jìjàgùdà àti wọ́n millions tẹ̀ ló máa jáde. millions ni lọ́dọ̀ ẹnìkan lásán lọ́dọ̀ ẹnìkan ẹni méjì millions. gbogbo bí àìmọye mílíọ̀nù wá wà níbi kan wọ́n ń jàjàgùdù ìkan wá wọnú ẹ wá ní pé ó wá bímọ yẹn tán wá sọ pé bàbá láǹgbájá ló ní. so ṣé ní ibi ayé ń lọ lákàyè onílàkàyè ló kù ni ó máa gbélé ayé ẹni tí ó fẹ́ fúnra ẹ̀ ní sùúrù tó fẹ́ fúnra ẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ ẹni bá fẹ́ fúnra ẹ̀ ní ìfọ̀kànbalẹ̀. Bọ̀dà Kọ́lá láti ìgbà tí wọ́n ti ọ̀rọ̀ yìí ti ṣẹ̀ lọ́kàn Bọ̀dà Kọ́lá ò ti balẹ̀ mọ́. àwọn èèyàn gan sọ pé kán dákun kán má fi Bọ̀dà Kọ́lá nìkan ilé ohun kan sílẹ̀ mọ́ tí kò Bọ̀dà Kọ́lá tó wà ìrònú gan lásán ṣé ò ní gbẹ̀mí tí Bọ̀dà Kọ́lá ò bá dẹ̀ wá fi ìdí kókò kò ní rí gbogbo yìí kò ní rí yìí. ìyẹn ni pé kọkùnrin mọ̀ wulẹ̀ wá fi di kókò. ìgbà mélòó la fẹ́ lò láyé ọ̀hún gan pátápátá 100 years àbí pátápátá 100 years tẹ bá sì máa fi lo tẹ bá sì máa di ọmọ bíi 90 80 90 èèyàn gan ò fẹ́ wúlò dáadáa fúnra ẹ̀ mọ́ so kí wàá ní wàhálà gan kúkú jẹ́ kéèyàn kúkú gbélé ayé ọ̀hún kó ra máa lọ jẹ́jẹ́ ó kúkú gbégbé ayé ìrọ̀rùn èrè ayé ìfọ̀kànbalẹ̀ di pé ká máa kọ̀pá bọnú ihò ká má mọ nǹkan tí ó jáde nínú ihò lọ. ó dà á ti ń sọ ó ń dùn nípa tọ̀dọ̀ àwọn obìnrin tàwọn ọkùnrin ń kọ́. tó ẹ̀rí àwa ọkùnrin. àwọn wo ló ń bá wọn ṣe é. tó ń bóbìnrin ṣe àwọn wo ló ń bóbìnrin ṣe. òun náà mo fẹ́ padà sí àwa ọkùnrin. arítẹnimọ̀ wí afàpáǹdìràbàdà bó tiẹ̀ mọ́lẹ̀ tá a bá ń sọ á máa dùn á máa rí pé kìnìkan obìnrin ní irígbá ọkùnrin máa burú jọjọ o mo rí ìrírí kan tí mo fi bẹ̀rù ọkùnrin tí kìí ṣe kékeré pàápàá obìnrin yẹn ń ta oúnjẹ ni ó máa ń kiri lọ sí bóyá bí ibi àwọn mẹkáníìkì wà yẹn ni ó máa ń kiri lọ bẹ̀ ọkùnrin yìí máa ń bá a sọ̀rọ̀ ẹgbẹ́ òun fẹ́ máa bá dọ̀rẹ́ obìnrin yìí kì í jẹ́ ṣèṣekúṣe obìnrin yẹn ti torí ọkùnrin yìí kò kiri lọ síbẹ̀ mọ́ ibi àdúgbò gbòmí tó tún kiri lọ bábà kan wà níbẹ̀ tó jẹ́ pé oníbàárà obìnrin yìí ni ọkùnrin yẹn tún tọpa ẹ̀ débẹ̀ ó tún dọ́dọ̀ bábà yìí ọ̀dọ̀ bábà yìí ló ti na mágúnlẹ̀ fún obìnrin yẹn.
obìnrin ò mọ̀, ó kó mágùn, ó délé, ọkọ rà lù, ọkọ tàtẹ́rù ń pa, gbogbo àwọn ẹbí ọkọ dìde sí obìnrin pé àà, a jẹ́ pé irú èèyàn báyìí ni ó pamọ́ àwọn. Ó ṣe obìnrin kàyéfì pé ṣé irú nǹkan báyìí lè ṣẹlẹ̀ ṣá, kò mọ ibi tó ti ṣẹlẹ̀. Nígbà ó jáde opó, ó tún bẹ̀rẹ̀ sí ìtajà ẹ̀ lọ. Tún bẹ̀rẹ̀ sí ìtajà ẹ̀, ọ̀gbẹ́ni yìí ó tún ìyá alágbá ń ṣáájú ẹ̀, ó ń ṣe nǹkan kan. Nígbà ó rí i pé ọjọ́ kájọ́ díẹ̀, ó tún gbé ìlú. Báwo la ṣe wá ṣe sí báyìí? Obìnrin wá wò wípé kò mà jẹ́ ń gbádùn náà lobìnrin mà bí ọkọ òun ṣàkùkù ti lọ. Wọ́n á ṣáàṣì wá olùrànlọ́wọ́, ẹni tó sì ń lé òun láti gbà yìí á ṣáà ní nǹkan tó rí, ó nífẹ̀ẹ́ òun ni. Ló bá gbà gbúrúgbúrú wọ́n di lọ́kọláya. Nígbà Ọlọ́run sì máa mú tífẹ̀ẹ́ gùn lójú níṣẹ́ ó tán. Ọkọ ẹ̀ náà tí òun ti torí ẹ̀ tó dà mí láàmú tó báyìí, ṣùgbọ́n òun náà ni ó ti lọ yẹn. ara fún ìyàwó pé yàmọ̀ póbìnrin ní ètè, àbúrò wa press further, wa jábọ́, ó sọ gbogbo bó ṣe ìrìn àjò yẹn. Obìnrin náà gbà ní kò sí wàhálà. Obìnrin yẹn náà ló pa ọ́. Obìnrin yẹn náà ló pa. Bẹ́ẹ̀ ni, òun náà wá ọ̀nà, ó lé rẹ̀ lérò. Èrò ṣàǹkó yàtọ̀ sí mágùn. Èrò yàtọ̀ sí mágùn. Mágùn máa pa ẹni tó bá kó lẹ́ẹ̀kan náà ní wàm. Èrò ó lè ṣe àìsàn fún bí oṣù mẹ́ta kó tó kú. Òun náà lé rẹ̀ lérò fún ọkùnrin yẹn. Ọkùnrin yẹn náà kérò lára ẹ̀. Ó wá bẹ̀rẹ̀ àìsàn. Nígbà ó dojú ikú fún un, ó ti ṣàárẹ̀ dáadáa tí gbogbo nǹkan ẹ̀ ti tán. Tẹ́mi ti fẹ́ bọ́. Ló wá ṣe sọ fún un pé oró tó dá mi mo dá ẹ o. Ẹ wo ọkùnrin. Ẹ wo tọkùnrin náà. Obìnrin ò sáàní déédéé kan máa gbé ara ẹ̀ wá bọ́kùnrin pé ó yá wá bá mi ṣe àbí kan. Ọkùnrin náà ni ó pè é. Ọkùnrin náà ló máa pè é. Ọkùnrin náà ló máa bẹ̀rẹ̀ nǹkan yìí. Orí ayé ìsìn la ṣẹ̀ṣẹ̀ rí wípé àwọn obìnrin a máa tó ń gbọ́ pọ́bìnrin ó ní passion fún ọkùnrin kan, a sì máa dọ́gbọ́n wẹ́rẹ́wẹ́rẹ́. Kò ní lè go straight. Bẹ́ẹ̀ ọkùnrin àwa náà la máa ṣe wàhálà lórí ẹ̀. Kò sí ẹ wo bí ọ̀gbẹ́ni yẹn ṣe lọ tó nítorí kó lè rí obìnrin yẹn mú. Ó dẹ̀ rí mú, àmọ́ ṣóun náà rí kù tí ẹ̀ ṣe ń bẹ̀. Ṣe rí i pé ọkùnrin burú báyìí. Àbẹ́ẹ̀rí ọkùnrin burú. Nǹkan tọkùnrin bá lóhun ó ṣe, ọkùnrin á ṣe o. Ju gbogbo ẹ lọ, ìbẹ̀rù Ọlọ́run ó ṣe pàtàkì jù nínú ìgbé ayé ọmọ ẹ̀dá. Tí èèyàn bá ní ìbẹ̀rù Ọlọ́run, téèyàn dẹ̀ ní ìtẹ́lọ́rùn pẹ̀lú nǹkan tó bá ní, ẹ rí i pé nǹkan yẹn máa yàtọ̀. Kéèyàn má sì nǹkan tó bá máa mú ìgbádùn báyàn, kéèyàn má fi deprive ara ẹ̀ o. Bẹ́ẹ̀ ni. Kó má fi dúró ẹ̀. Kó má fi dúró ẹ̀. Bó bá mọ̀ pé má bẹ̀rù, tó má mọ̀ pé ìyàwó méjì ní agbára ẹ̀ ká, má bẹ̀rù ìyàwó tilé o. Kó fẹ́ o. Ṣùgbọ́n ṣé àwòpé yẹn náà lè dẹ́mi ẹ̀ kú? Kò sí nǹkan tó wà ń bẹ̀, kò sí nǹkan ẹ̀mí àgùn. Bẹ́ẹ̀ ni. Àwọn obìnrin ẹjẹ ń gbé méjì ìyàwó wọn dénú. Kò dénú. Á fara mọ́. Ó gbà lọ́wọ́ ọkùnrin. Ṣé rí nǹkan tó dáa jù tí ọkùnrin lè ṣe tó bá fẹ́ fẹ́yàwó méjì ni pé obìnrin need privacy. Má fẹ́ wọn sí abẹ́ òrùlé kan. Ìwọ tó kọ́ ojúlé yàrá mẹ́fà tó bá fẹ́ ìyàwó méjì àbí mẹ́ta sínú yàrá mẹ́fà ń bẹ̀. Yàrá eléyìí ni wọ́n kọjú síra wọn. Tó ìwọ náà ní yàrá kan bẹ́ẹ̀ tó bá fẹ́ jáde eléyìí mọ̀gbà tó ń lọ sọ́dọ̀ eléyìí. Ó wá ní kí wàhálà má ṣẹlẹ̀. Wàhálà á ṣẹlẹ̀ o. Tó bá jẹ́ nínú compound kan náà ni, tí ó jẹ́ room and parlour self-contained ni ló bá kọ́, kó jẹ́ bí ọ̀nà mẹ́ta. Ìyàwó kìíní wà ní abẹ́ òrùlé tiẹ̀,
ìkejì wà ń bẹ̀, ìwọ náà wà lábẹ́ òrùlé tiẹ̀, tó bá fẹ́ lọ sọ́dọ̀ eléyìí wọ́n jẹ́ ò fẹ́ yọ lọ lóru ni eléyìí ò mọ̀ kò mọ̀dọ̀ ẹni tó wọ̀, wọn ò ní jà, kò ní sí wàhálà ń bẹ̀. Àmọ́ṣá tó ń gbọ́ tí ó lọ kanlẹ̀kùn ya aláǹgbájá gẹ́tà sí bí o à ń pín oorun náà ipe à ń pín oorun àwa ń sọ pé ọ̀sẹ̀ kan lọ́dọ̀ ìyá aláǹgbájá ọ̀sẹ̀ kan lọ́dọ̀ ìyá tàmàdò gẹ́tà sí bí o tó bá fẹ́ sùn nísùn tí wọ́n ti ẹ̀ ní gẹ́ẹ̀tì ẹ pé òun lọ sọ́dọ̀ láǹgbájá àbọ̀ òun lọ sọ́dọ̀ tàmàdò ẹ̀mí àágùn. Bẹ́ẹ̀ fún ọkùnrin tó fẹ́ sọ̀rọ̀ kan o ìyàwó kan èmi rí àwọn ìrírí kan ní o tó dẹ̀ ṣe kókó lọ́dọ̀ àwọn ẹni ńlá ni mo ti rí. Kí ni ìrírí náà? Ọ̀dọ̀ bàbá mi kan wà wọ́n ti ṣaláìsí wọ́n jẹ́ èèyàn ńlá sọ̀rọ̀ kan níjọ́ kan fún wa àwa lọ́dọ̀ wọn báyìí wọ́n ní ẹ̀yin ọmọ yìí o ń tẹ́ bá ti ní láárí tọ́lọ́run ṣe tẹ́ nílé kìíní tẹ́ ní kejì tẹ́ ní dúkìá tó pọ̀ ẹ má dúró lórí ìyàwó kan. Àwa ní ó ṣe wá ń ga kí ló dé bàbá ó ní oníṣẹ́ mọ̀ pé ẹ̀yin ni president ìlú yẹn ni oníyàwó ẹni vice president oníṣòwò sì mọ̀ pé kò sì sí vice president tí òun náà fẹ́ ṣe president ó ní tí president ò bá sì kú ṣé vice president lè di president ni ó ní kò ṣeé ṣe ó ní ìdí nìyẹn tó fi gbọ́dọ̀ ṣọ́ra ó ní àwọn ìyá tó wọn bá ti pé méjì àwọn gbé olórí burúkú ẹ̀ bá kúkú pa náà nísìn gbogbo nǹkan yé ìkúkú ṣe tàwọn nìkan ó ní ìyẹn ní ó ní kejì ó ní ìyí tó bá fẹ́ sí kejì yẹn ó lọ́mọ tiẹ̀ ó sì lè kéré ó ń fẹ́ kí ó bá òun náà tọmọ tòun ó dàgbà ó wá padà sórí ọ̀rọ̀ Ọ̀rúnmìlà kan tí wọ́n sọ pé ogun ẹlẹ́yẹ dé wọ́n ṣe sọ nìyẹn Ọlọ́runmìlà ní ogun ẹlẹ́yẹ ò tíì dé ohun tó gun ẹlẹ́yẹ bá dé ẹlẹ́yẹ là fi ṣẹ́gun ẹlẹ́yẹ ó ní pé tó bá ti fẹ́ wọn bẹ́ẹ̀ yẹn ó ní títí bí bá ń gbé ọwọ́ kan ó ní lẹ́yìn náà olóyè àmà panẹ́ pé láyé ó ní pa o ó sì máa bẹ́mi náà tọmọ tèmi náà dàgbà ó ti tọ́ tiẹ̀ dàgbà ó ti ń jèrè wọn. Ó ní Ọlọ́run bàbá yẹn sọ ńjọ́ yẹn ó ní àwa ọkùnrin lọ́lọ́run ò ní ṣe wá láláṣẹ dànù lọ́lọ́run ò ní ṣe wá láláṣẹ dànù ó ní káyà máa jẹ́ aláṣẹ dànù yẹn ó ní wàá dọ́gbọ́n sọ̀rọ̀ ààrẹ. So ìdíbi tí mo wá ń lọ ni pé nǹkan tó bá máa mú ẹ ní ìfọ̀kànbalẹ̀ tó máa mú ẹ ní àlàáfíà má fi dúra ẹ ṣe má bẹ̀rù. Ǹjẹ́ tí mo fi sọ lákọ̀ọ́kọ́ nìyẹn pé ìfẹ́ máa ń sọ̀rọ̀ sóko ẹrú ni o ìfẹ́ máa ń sọ̀rọ̀ sóko ẹrú ni o ẹ ní ìjáyà máa kóyàn ní papámọ́ra ìjáyà kì í jẹ́ kéèyàn lè ṣe nǹkan tó bá wù ú tó lè mẹ́mí ẹ̀gùn tó lè mú ìfọ̀kànbalẹ̀ wá kò ń jẹ́ kéèyàn lè ṣe. Lórí ọ̀rọ̀ ti Bọ̀dá Kọ́lá àti Aunty Toyin ẹ̀kọ́ ńlá ni o fún gbogbo wa o àtàgbà àtọmọdé ẹ̀kọ́ ńlá ni fún gbogbo wa. Ó kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ gan. Ó kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ká gbìyànjú ká jẹ́ olóòótọ́ síra wa. Tí ó bá jẹ́ pé lóòótọ́ ni Bọ̀dá Kọ́lá ni wọ́n lè ṣe ó yẹ kí Aunty Toyin kó sì ti Bọ̀dá Kọ́lá dáhùn ní pé mi ì fẹ́ kọ̀ ẹ́ lẹ̀ nǹkan yìí bó ṣe wà yìí mò ń gbé ìgbésẹ̀ báyìí ajá ṣìrí láàrin àwọn méjèèjì ìyẹn bẹ́ẹ̀ àti àwọn tó ti ṣe rí. Tọkùnrin ò bá gbà ńkọ́. Tí ò bá gbà ṣe pé ìyàwó adẹ̀ wá á bẹ́sẹ̀ sọ̀rọ̀ tí kò ní jẹ́ ìtìjú báyìí. So mo dẹ̀ mọ̀ pé kò sí ọkùnrin náà tí ó mọ̀ pé òun wà bẹ́ẹ̀ tó sì rí obìnrin kan tó fẹ́ bò láṣìírí débẹ̀ àgbà tí ò bá dẹ̀ wá fẹ́ gbà yẹn ó lè sọ pé wọ́n jẹ́ káwọn lọ abduct ọmọ but abduction yẹn kò ní tẹ́ obìnrin lọ́rùn nítorí obìnrin mọ̀ pé òun nǹkan kan ò ṣe òun
ó mọ̀ pé nǹkan kan ò ṣeun, àyàfi tó bá jẹ́ pé ìfẹ́ ọkùnrin yẹn wípé ó pọ̀ ní ọkàn láyà obìnrin yẹn ju ti ọkùnrin yẹn lọ lẹ́dẹ̀kù, á gbà fún pé káwọn lọ gba ọmọ àgbàtọ́. Ẹ̀kọ́ kan nìyẹn àbí? Ẹ̀kọ́ kejì, àwa ọkùnrin ká gbìyànjú láti wá nǹkan tí ó fi wá lọ́kàn balẹ̀, ká má wá fín ìdí kókò ó lágbára o láti máa wá. Ká gbìyànjú láti fira wa lọ́kàn balẹ̀, ká gbìyànjú láti ní ìgbàgbọ́ nínú nǹkan tí àti kó ti fẹ́ àti fẹ́ náà, ẹ jẹ́ ká nígbàgbọ́ nínú ẹ̀. Mo parí ìjà fáwọn kan, èèyàn kì í parí ìjà, a máa ń sọ ni. Fúnra ara ẹni tí wọ́n ń jà ni wọ́n ń parí ìjà fúnra wọn. So mo á fi àkàwé, mo ní ẹ wá, mo ní ọ̀rọ̀ tí à ń sọ yìí, ẹ̀yin méjèèjì tí ẹ bá lọ fi ìfẹ́ bára yín lò pé nísìn pé nǹkan tí láńgbájá yìí tó sọ kátẹ̀ pé nǹkan yẹn o bá ń fura sí pé kò rí bẹ́ẹ̀, gbà á pé bẹ́ẹ̀ lórí. Gbígbà pé bẹ́ẹ̀ lórí yẹn náà ni yóò mú kí àjọṣepọ̀ yẹn kó wà o. Gbígbà pé bẹ́ẹ̀ ni nǹkan yẹn rí yẹn, ẹ mọ̀ pé nǹkan yẹn kò rí bẹ́ẹ̀, wá gbà pé ó rí bẹ́ẹ̀ lóòótọ́. So ẹ fọkàn rí pé ó rí bẹ́ẹ̀, ẹ máa fi lò. Láì jẹ́ bẹ́ẹ̀, tó bá ń sọ pé kò rí bẹ́ẹ̀, wàhálà àti díẹ̀ ṣẹlẹ̀. Ṣé ń gbọ́? Àgbọ́yé. Ìkẹta, ẹ jẹ́ kí àwa Áfíríkà ká máa fẹsẹ̀ ẹ̀yìn délé. Kò yé wa dáadáa. Ẹsẹ̀ ẹ̀yìn délé. Ká máa fi gbogbo ẹ̀ sọ pé a máa gbàgbé àṣà àti ìṣe wa. Tá bá ní gbogbo ẹ̀ la máa fi gbàgbé ẹ̀ pátápátá, ohun tí yóò máa ṣẹlẹ̀ náà láti ń rí yìí. Òun láti ń rí yìí. Ṣé mọ̀? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèwọ̀ wà tó jẹ́ pé láyé àtijọ́ táwọn bàbá wa bá sọ fún wa pé èèwọ̀ ní nǹkan yìí, a kì í wádìí ẹ̀ wò. Kí nìdí tó fi jẹ́ èèwọ̀? A kì í wá. Àwọn ọmọ ọ̀sìn àti ń wá báyìí. Tí bàbá kan wá sọ pé èèwọ̀ ni èèyàn kì í jókòó lẹ́nu ọ̀nà jẹun o, a béèrè pé kí nìdí tí a fi gbọ́dọ̀ jókòó lẹ́nu ọ̀nà yẹn jẹun. Wàhálà dẹ̀ ni nǹkan tó ń fa wàhálà nìyẹn tó jẹ́ ká rí eré bó ṣe rí. A kì í wá, a kì í béèrè. Nígbà náà ìbẹ̀rù yẹn wà. So ìbẹ̀rù tó wà yẹn ó jẹ́ ká yé ogun gbà náà. So tí àbá ẹsẹ̀ ẹ̀yìn tí mo ń pè ká máa fi délé nìyẹn o, ká bẹ̀rẹ̀ sí fẹsẹ̀ ẹ̀yìn yẹn délé. Ká má rí pé àṣà àti ìṣe wa a fẹ́ gbàgbé ẹ̀ pátápátá. Tọ́ ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí i. Orúkọ mi ni Olóyè Odusina Yunus Ìdòwú, amúlùdùn gbogbo ìlú Ìtòkò Titun Lábàìwá náà ni mo jẹ́. Tọ́ ẹ ṣé púpọ̀ o, ó dìgbà kan náà. Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call Fash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. Fash Express Logistics Services. Your convenience is our priority. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùnjù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò.
Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù. Ó bá fẹ́ ó gbà yìí, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí. Ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe. Torí ẹyẹ bí ọ̀gìn òsì, kìnìún lọ bá ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù. Ó bá fẹ́ ó gbà yìí, òun ni ẹ máa wò. Support lọ Bembeyeke TV, lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì eléyìí ládùn jù. Daniel Salomon ló mú mi gbà yìí, òun ni ẹ máa wò.